òkìkí kìnìún lọ́ọ́ bá ẹran nínú ìgboro ìran kìnìún kan ò lè balàgbà o àní kìnìún lọ́ọ́ bá ẹran nínú ìgboro ìran kìnìún kan kò lè balàgbà o. Adékúnlé ọ̀lẹ́ mi ò jà Mr. Bright ọ̀lẹ́ mi ò jà wọ́n ní yé bàyá ẹ̀ ó ní kò ní bàyá ẹ̀ kankan ní ìlú wa. Egun ṣùgbọ́n sọ ọ́ dídá abákíní kan ní mọ̀mọ́ àwọn àgbàlagbà máa ń ṣe òkìkí Adékúnlé àgbàlagbà níṣẹ́ ló máa ń fọgbọ́n fẹ́ fún màlúù òkìkí bóyá. Lásìkò yìí tó bá jẹ́ tí ìjọ gbèrè àwa ni béèyàn bá sọ pé kìkì ìmọ̀lẹ̀ ń sọ rárá lórí àkàbẹ́là ajẹ́ ẹgbẹ́ tó bá rí sí ìta ní ọmọ àgbà ìgbélọ́lá. Àwọn kẹ́ni mẹ́mà ní èèyàn àwọn àfibíṣẹ́ lóore wọ́n ní barista ó sùn rárá àwọn aláìmọ́lẹ̀ àwọn Adékúnlé. Òkìkí béèyàn bá fẹ́ ṣọ̀rọ̀ fún lẹ́yìn ìmọ̀lẹ̀ nílé ayé bí ẹ jẹ́ káwọn ẹni tá a fẹ́ ṣọ̀rọ̀ fún ló jẹ́ kí n sọ pé àfìbíṣẹ́ lóore ìyá ni wọ́n jẹ́ òkú. Bọ́lá wọn àfìbíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ ẹ̀rọ àfìbíṣẹ́ lóore jẹ́ kò rí sí mọ́. Àfìbíṣẹ́ lóore ìyá ni ó jẹ́ òkú. Bọ́lá àfìbíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìbíṣẹ́ lóore jẹ́ kò rí sí mọ́. Makers of music aláfìbíṣẹ́ lóore ìyá ni wọ́n jẹ́ òkú. Àwọn àfìbíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìbíṣẹ́ lóore ló jẹ́ kò rí sí mọ́. Àfìbíṣẹ́ lóore ìyá ni ó jẹ́ òkú. Bóyá àfìbíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìbíṣẹ́ lóore ló jẹ́ kò rí sí mọ́. Òkìkí tó bá lọ bá ọkọ̀ fún ìrànlọ́wọ́ wọn láwọn ò ní ṣe. Wọ́n láwọn ti ṣe irú ẹ fáwọn ọkàn tó jẹ́ pé bí iná fi sán. Tó bá wá gbìyànjú láti gbé wọn síwájú olóòlòdò balẹ̀ fún wọn wá jẹ́ kó máa yẹ pé ìdọ̀bálẹ̀ yẹn kì í ṣe wà rárá. Àwọn ti ṣe irú ẹ fáwọn ọkàn tó jẹ́ pé bí iná fi sán. Àfìbíṣẹ́ lóore ìyàló lẹ́kọ̀ọ́. Bóyá àfìbíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìbíṣẹ́ lóore jẹ́ kò sí mọ́. Adékúnlé ìmọ́lẹ̀ Mr. Bright Òkìkí ọwọ́ akapẹ́là tó ń lọ́nà Òkìkí Adékúnlé oko ìṣàkapẹ́là Adékúnlé ìmọ́lẹ̀ mi Mr. Bright ẹ̀rọ tó bá jáde ìkápẹ́lẹ̀ èmi ní ọ̀lẹ́ wọ́n ti mèwọ̀ ìjà wọ́n ní kò owó máa bá yá ẹ̀ ó ní kò ní bá yá ẹ̀ nìkan kan nínú wa. Adékúnlé ìmọ̀lẹ̀ mi Òkìkí ọlá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ bó máa sọ̀rọ̀ sọ̀rọ̀. Ìrántí bọ́ọ̀lù ikú ó máa ń sọ̀tún ó máa kú ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni mọ̀ ọlọ́gbọ́n fẹ́ni kò sí olùsọ̀rọ̀ tí wọ́n ti máa gbó ìrántí bọ́ọ̀lù ikú ó máa ń sọ̀tún ó máa kú ọ̀rọ̀. Àwọn kan wọ́n jáde wọn làwọn mẹ́ta kapẹ́là wọ́n mẹ́ta kapẹ́là. Àgbàlagbà kú lẹ́yìn ìmọ̀lẹ̀ kàtàkọ́ra ẹ̀lẹ́. Tábà ó bá ti kọ́ra ẹlẹ́kùn lẹ́yìn ìmọ̀lẹ̀ àtẹ̀mẹ́ àbùkù. Ọ̀rọ̀ gbọ́dọ̀ níbẹ̀ lọ́jọ́ iwájú. Because ó ní lọ́jọ́ bí ìmọ̀ ọ̀nà mi. Ìyá mi ló sọ bá mi lè dé nínú àwòrán. Pẹ̀lú bàbá mi mú sí ìgbà òun lé. Ìlú ìrọ̀
lọ́pọ̀ tí wọ́n gbé ìyá gbogbo òjijì nana àwẹ̀lẹ̀ abúlé dúró lọ́yẹ̀ àpòpẹ́ìtì ìgbàgbọ́ ọdún kan màmá mi àwẹ̀lẹ̀ pẹ̀lú ìbára mi ó sì bá òbára mi àdúrà pẹ̀lú ọmọ wa. Mo dákẹ́ ẹ̀fọn ara sàkàtẹ́rà. Òkìkí mo ò lè gbẹ́kẹ̀ sí mi. Àti sábà oṣù tẹ́. Òkìkí ọ̀lẹ́ rẹ̀ táyé ilé ti rẹ̀. Òkìkí táyé ilé ti rẹ̀. Ẹni tó pọ̀ wọ́n. Ọ̀dọ́ Adúlé. Ọ̀dọ́ Adúlé. Ọ̀dọ́ Adúlé. Ọ̀dọ́ Adúlé yóò bá bàbá. Ọ̀dọ́ Adúlé bá bàbá. Lọ ẹjẹ kí wọn tẹsán ní stage oyè ẹjẹ padà báyìí bàrẹ ní ilé ìwòwò ìbòdì ìwọ ló pa. bàrẹ ní ilé ìwòwò ìwọ ló pa. Ìmọ̀lẹ̀ lọ́mọ rẹ̀ tó báyọ̀ wọ́n kì í lè yàjẹ́ kó jáde. Mo bá dábẹ́
ìyàwó ẹni àbáyé ìbàdàn nílé ìwé ọjọ́ máa jẹ́ ìpínlẹ̀ ìjọba wọn máa fi ìfẹ́ ọjọ́ orí fún ìbàdàn yóò tó ìwádìí sí ìwé ògùn ńlá jáde àwẹ̀lé ọmọ tó sábà bàbá rẹ̀ ọmọ tó yà yàrá yà. Aya ti wọ́n ti bá òun, bàbá ìbọn ẹ̀rọ lórí àdúgbò tuntun ìjọ. Àdókò ń bọ̀ láàrú. Ṣé lọ́sọ̀ sí ní ìwé ìlú láti gbé lórí ìlú ìbáraẹ̀ àdókò? Wọ́n lè máa gbé, máa sọ pé orí wọn, máa sọ pé ọmọ wọn.